أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Allah ọlọ́run ọba tó jẹ́ yí pé òun náà ní ń wò wá sí láàánú níjó náà la bẹ̀rẹ̀ Ramadan òun ló ti di 25 ní òní tá a bá ti sínú tò ní òdi 25 ọlọ́run àmọ́ lóore o àmọ́ lóore o gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ńkọ́ la jọ dàsìkò yìí àìmọye òjò lọ́rọ̀ tílẹ̀ ti fàmú bí àṣà bàbá wa ṣùgbọ́n ọlọ́run balẹ̀kọ́lá ó wù wá sí láàánú ni kì í ṣe pé sí olóore wa lọ́pọ̀ so bí o ṣe wí pé ọkàn wá sí láàánú kó sáà jí ń fi hàn lẹ̀ so àmọ́ lórí adúpẹ́ lọ́dọ̀ rẹ o àwẹ̀ Ramadan náà ọlọ́run gbà níjọsìn fún wa o jẹ̀mọ́ ẹ rí wípé à ń sọ pé jò náà la bẹ̀rẹ̀ báyìí ṣe ń yára nu o wàláì bí àná ni la bẹ̀rẹ̀ Ramadan so ànábì nínú àpẹẹrẹ ìgbà tẹ́fùmọ̀ pàyé fẹ́ parẹ́ o náà ni pé ọjọ́ kan ọ̀sẹ̀ kan mọ̀ dàbí ọjọ́ kan ni nígbò náà làwa bẹ̀rẹ̀ nígbò náà làṣùbà tó nígbò làkíṣà yìí bí ó ṣe kẹkálukú kú lẹ́nu. ألم تر أن الدهر أسرع ذاهبين وأن غدا للناظرين قريب وأن غدا للناظرين قريب. bí ọjọ́ sì máa yára nù kálukú ó ti ṣe tí ó sì pàápàá ni o ká má fi ìkẹ̀kẹ́ dágbà ẹ̀yàn tó bá dọ̀la ẹ̀yàn tó bá di kiri kan ẹ̀yàn tó bá rí pọ́ ẹ kó o ṣe lójú ẹsẹ̀ tètè ṣe tí o kọ́nà balẹ̀kọ́lá kó ṣàánú wa à ń sọ àwọn ìwọ̀ márùn-ún tó wà nínú pọ́pátì òkú tó kù fi lẹ̀ àti wá ka mẹ́ta níbẹ̀ so ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àti ká mẹ́rin níbẹ̀ a sọ fún wa pé àlèwàsíyàtú bithulus kí òkú sàsọ́ọ́lẹ̀ pé tí n bá kú tán 1/3 property mi bá ń fi sàárà ayọ̀kùnú pàtì rẹ̀ ntọ́ wá sẹ́kù nígbà tá a ti yọ mẹ́rin tíwájú yẹn ntọ́ sẹ́kù ìwọ ẹlẹ́ẹ̀kanù tá a ṣe ń bẹ̀ òun náà ní ká pín ogún yẹn ká pín jẹ̀mọ́ ǹjẹ́ kálukú wa sáà tẹ̀lé òfin Ọlọ́run níbi ogún pípín mo ló bí ìwọ náà ló bí o àwọn òbí wa
yálà àwọn tó ti kú ni sógun wọn ńgbà tí wọ́n kú sí wọ́n pín ní àná ṣẹ̀ríà Islam sí wọ́n pín ní àná ṣẹ̀ríà Islam ẹ jẹ́ ká lọ sínú Suratu Nisa níbi tó lọ́n ti ń sọ̀rọ̀ ogun inú Al-Qur'an Karim nígbà tó lọ́n parí rẹ̀ ọlọ́run ní tilka hududullah. tilka hududullah wa man yuti'i Allah wa rasulahu. Aya kìlò. Aya 13. Aya 13. ọlọ́run ní tilka hududullah àlèmí ọlọ́run ní bí mo ṣe pín gùn yìí ọlọ́run pín ní Al-Qur'an Karim fúnra ẹ̀ ló pín ẹni tí ó gbọ́ 1/3 ẹni tí ó gbọ́ 1/4 ẹni tí ó gbọ́ gbá tí ó gbà ọlọ́run ní tilka hududullah. àlàmì ní tí mo ti fi ẹnu àlà sí pé ẹ gbọ́dọ̀ fi lè kọjá ilé lọ́gọ́dọ̀ gbélé yìí. wa man yuti'i Allaha wa rasulahu. ẹ ń bá wa tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì ẹ rí pọ́lọ́run ìsá kì í já kó mbẹ́ yóò mọ̀ ọlọ́run yóò dàpọ̀ rẹ̀ yóò dàpọ̀ ànábì ni láfi ń sọ fún gbogbo ẹ̀yà àfà ike ẹ fi súnà ànábì ṣẹ̀sìn ni wo lọ́ọ́ máa yà mí tọ́lọ́ sọ pé ẹ tẹ̀lé ọlọ́run nìkan wá ní Al-Qur'an ẹ tẹ̀lé mi ọlọ́run ẹ tẹ̀lé ànábì ni bó lè ti afẹ́ máa já súnà dànù ní ìsìn súnà yẹn ni súnà ni iyọ̀ ẹ̀sìn oní manua ẹ̀sìn tó o bá ti ní súnà o ní manua lọ́wọ́ wà á dẹ̀ sí bọ́tí ń tẹ̀ wà á sí bọ́tí ń tẹ̀ o ẹ̀ǹtí ẹ̀ máa knock so n tó máa jẹ́ bí guidance fọ oní súnà ọlọ́run wá ní àlèmí ọlọ́run ni ẹ̀ ń bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì. yudkhilhu jannatin tajri min tahtiha al-anhar. èmi ọlọ́run fi ru ẹni bẹ́ẹ̀ wọ̀ sínú ọgbà àlìjẹ́nnà onídẹ̀ra táwọn akérèmọdò mẹ́rin ń sàn bẹ́ẹ̀. khalidina fiha. ibẹ̀ ni wọ́n máa gbé lọ nítorí pé ó ṣe kí ni ó lo ṣẹ̀ríà ọlọ́run lórí ogún rẹ̀ tó lórí pínpín ogún wọ́n fi ṣẹ̀ríà ọlọ́run pín ọyọ́nu sí kí wọ́n fi ṣẹ̀ríà ọlọ́run pín in tó ṣeun màá jọ wà àlìjẹ́nnà. wa dhalika al-fawzul azim. ọlọ́run ní kọ́rọ̀ èèyàn wá já sí àlìjẹ́nnà èrè ìjẹ́ tó tóbi mọ̀ ní sẹ́yìn tọ́lọ́run ọba gbé àyà kejì wá ẹ máa gbọ́ àyà kẹtẹ̀lé o ní àyà 14 rẹ̀ ṣùgbọ́n ká tó kà tọ́lọ́run ọba gbé wá nígbà ọlọ́run sọ̀rọ̀ ogun ta ọlọ́run á ní àlèmí ọlọ́run ni mo ti fi demarcation sí o ẹ ń bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì lórí tí mo sọ yìí ìwọ́ wà àlìjẹ́nnà yín kẹ̀kẹ́ àti gbọ́dọ̀ máa gbọ́ direct opposite meaning yìí wípé that is ẹni tí ó bá tẹ̀lé àlìjẹ́nnà tí ó bá tẹ̀lé ìlànà ìmí ọlọ́run lórí ogún pínpín àìtànàbí yóò ṣe kí ni o yóò wọ̀ ná ó ti lẹ́tọ̀ sí ná àti máa gbọ́ yí bá ọlọ́run tó àwọn ọmọ sọ pé o lè má gbọ́ yí orí ẹ̀ lè má fapò tọ́lá lè má ní ẹ̀kẹ́ ni ṣe fọ́kànlá wà àlìjẹ́nnà ni ọ̀dà jẹ́ ń sọ̀dà kejì. ومن يعص الله ورسوله. ọlọ́run ní ẹ ń bá wá yapa ọlọ́run tó yapa ànábì bó ló sì máa kílèmù pé onífẹ̀ẹ́ ànábì ò sì tẹ̀lé súnà rẹ̀ kí láàfó olórin sọ ó ní nkànáhù bùkà sọ́ọ́dìkan látọ̀ àtàwọn. nkànáhù bùkà sọ́ọ́dìkan látọ̀ àtàwọn. innal muhibba liman yuhibbu muti'un. innal muhibba liman yuhibbu muti'un. ọkọ àtìyàwó tí ń wà ìyá Màlíkì bàbá Màlíkì so ìyá Màlíkì wá sọ bàbá Màlíkì kí mo nífẹ̀ẹ́ rẹ o mo wàláhì I love you torí tọrùn I gbádùn you I ṣèkédéka you okay ṣùgbọ́n tó o bá ní kí n ṣe nǹkan mi ò lè ṣe my dear mo sì nífẹ̀ẹ́ rẹ so ọkọ oníjókòó yóò nínú màá dìde ni o bá a ṣe sẹ̀mú yọ tẹ́bà ọwá lòun nífẹ̀ẹ́ rẹ àwọn àǹfààní ara nkànáhù bùkà sọ́ọ́dìkan látọ̀ àtàwọn. tó bá jẹ́ pé lóòótọ́ nífẹ̀ẹ́ tó lò níhun gbájú òótọ́ látọ̀ àtàwọn wà á tẹ̀ láṣẹ ẹni tó lò nífẹ̀ẹ́ ni torí pé innal muhibba liman yuhibbu muti'un. innal muhibba liman yuhibbu muti'un. tọ́lá ẹni tó bá lòun nífẹ̀ẹ́ yẹn ẹni tó nífẹ̀ẹ́ yọ ọmọ tẹ̀lé ni ọlọ́run wá ní ẹ ń bá wá yapa èmi ọlọ́run tó yapa ànábì. wa yata'adda hududahu.
wáyà tá a dà hududahu tó wá kọjá ẹnu àlè mi ọlọ́run tí mo fi lẹ̀ ń bi ogún pínpín ìwọ̀ karùn-ún nínú pọ́pátì ṣé gbogbo alayọ́ ogún òdìgí kọ́lẹ̀ ń pín ẹ̀yin mọ́gàjì tí ẹ fi jẹ mọ́gàjì tó ń pé pé ìyàwó mélòó ló ní ìyàwó mẹ́ta ẹ sá mẹ́ta ìyáálé ẹ fún lóko sálẹ̀ ó ti kọjá lọ ọlọ́run kí lọ́lọ́run yóò ṣẹlẹ̀. yudkhilhu naran khalidan fiha. ọlọ́run ní ìfiru ẹni bẹ́ẹ̀ wọ̀ sínú iná. khalidan fiha. yóò máa gbé bẹ̀ lọ ní o permanent resident ní o ti wà ń bẹ̀ o. walahu adhabun muhin. ọlọ́run ní ìyà yẹpẹrẹ ìwà tó máa fi jẹ́ mọ́ bẹ́ẹ̀ látara kíni pé kò lo ìwọ ẹlẹ́ẹ̀karùn-ún tá a sọ yìí jàmáà ọlọ́run ò fi bá wa ṣeré o lórí ọ̀rọ̀ kápẹ́ngún nílànà ṣẹ̀ríà Islam fókùtókù ládàá yóò lè máa bókù àwa náà sì lè gba ládàá á sì lè mọ̀ pé ntọ́lọ́ ń fún wa nínú ogún la jẹ tábà fẹ́ ṣe wọ̀ karùn-ún onímọ̀jẹ̀mú o àkàrà fún aláǹfààní márùn-ún láti kan kákà fún aláǹfààní díẹ̀ lábẹ́ àsìkò tí a ní lórí ọ̀rọ̀ pé kákàrà lọ síbi àwọn kékeré kẹ̀kẹ́ ogún kíkú tá a bá ń sọ àtàyè yanjú ẹ̀ ní o àwọn nǹkan kan ń bẹ tọ́jà yìí pé a gbọ́dọ̀ rí ká tó lè pingun orígun ni lápẹẹrẹ ààrẹ ẹni tó kú òkú tó kú orígun kan ni nínú orígun mẹ́ta ààrẹ tí yóò jogún orígun kejì nu orígun ẹlẹ́ẹ̀kẹta ààrẹ property béèyàn bá kú tí ọ̀fẹ́ tí ó jogún lẹ̀ tí property wà kò sógun jíjẹ béèyàn bá kú tó fẹ́ tí ó jogún lẹ̀ tí ò ní property kò sógun jíjẹ so àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ó ní pé a gbọ́dọ̀ lọ mọ májẹ̀mú tó so papọ̀ mọ́gún jíjẹ àwọn condition tó so papọ̀ mọ́gún jíjẹ shurut àwọn májẹ̀mú àkọ́kọ́ ni pé òkú tó kú yẹn tó ẹni tó ní property a gbọ́dọ̀ confirm death yẹ confirmation of death ẹni yẹn a ti gbọ́dọ̀ rí i pé ó ti kú kì í ṣe pásọpọ̀ àdádì síkì ọdún keje ní ní usage wọ́n kàn tí wọ́n kó mà ní wọ́n kàn sáàrán jù báyìí wọn ò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́ ẹja lọ pín gbọ́n wọn ẹgbẹ́ tó ń ẹ̀sìn gba rárá o ọba àgbà ń bẹ̀ ṣé nílò òkè mílíọ̀nù lẹ̀ ó dìgbà ọba kú ẹni tó bá kú láàpín gbọ́n ẹ̀ tàbẹ́ ń tọ́ sọnù tọ́jà yí pé àsìkò tí Islam ní kárẹ́tì rẹ̀ dà àsìkò yẹn ti pé àwa ni wọ́n lọ pín gbọ́n ẹ̀ òde ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó jẹ́ wípé májẹ̀mú kejì ni pé confirmation of life a confirm life ẹni tí ó jogún lẹ́yìn ìgbà tó kú kú pé nígbà tó kú ikú nínú àwọn tó lè jogún rẹ̀ sẹ́ni yẹn wà láàyè nígbà tó kú kú tí ó bá ti sí láàyè nígbà tó kú kú ó náà ò jogún mọ́nú o ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni ká mọ ìwọ̀ tí bẹ́nu property gangan tá a bá mọ̀ tá a mọ̀ pé ẹni tí kú ẹni tí ó jogún wà láàyè àwa mọ ìwọ̀ kálukú ọbọ̀ òun ó sì jogún àádọ́gbọ̀ ẹ̀nù lẹ́ẹ̀kan náà ni ló jẹ́ pé ìjókòó mọ́gàjí yẹn kọ̀ọ̀kan yín lórí ọ̀rọ̀ pínpín ogún ilẹ̀ àbí oko kọ̀ọ̀kan yín o ọ̀ràn lẹ́yìn fàṣírà yín lọ́rùn o àwọn àfẹ́ẹ̀sìn tọ́tọ́ náà dárìn tí wọ́n èso OPC àfà àwọn ni wọ́n dà sí o. inú àwọn nǹkan míì ò ní wípé ká mọ láìláìlá mọ̀ wá ní olè ẹ̀rìf àwọn tí ò ní jẹ́ ká lè jogún mọ́ tó jẹ́ pé tó bá ilé ṣẹlẹ̀ èèyàn ò jogún mọ́ àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni ikhtilafu dín kẹ́sìn ọ̀ yapa síra wọn bàbá jẹ́ mùsùlùmí ọmọ jẹ́ kèfèrí bí bàbá yẹn bá kú ọmọ yẹn ò lè jogún ẹ̀ bọ́mọ yẹn bá kú bàbá yẹn ò lè jogún ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kó lọ́rọ̀ pé ọmọ mi ní mo nífẹ̀ẹ́ rẹ̀ kọ̀ọ̀kan lọ́hùn so ṣe tí mo ní ó ṣe ọ̀kàbọ̀ kò ṣe tí mo ní ó ṣe ọmọ tí ọba ti bá wa ṣẹ̀sìn kì í sọmọ wa waste product ní ànábì wa Nuhu alayhi salatu wassalam ọlọ́run sọ fún pé ìwọ Nuhu ọyá wa lọ jíṣẹ́ tí mo rán ṣùgbọ́n ń lára alẹ́ rẹ àdéhùn mi nu ara alẹ́ rẹ ò ní parun Nuhu bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn èèyàn gbà fún àwọn èèyàn gbà àwọn díẹ̀ ló gbà fún níjọ́ tí ẹ̀kọ́ mi wá dé Nuhu wa ń sọ fún ọmọ rẹ̀ yìí pé máa bọ̀ ní ọkọ̀ ojú omi tí mo kàn yìí o ọmọ ní bá mi òjò tó fẹ́ rọ̀ yìí wàhálà ni ọkọ̀ ojú omi yìí ò lè gbà yẹn
orí òkè ni mi ò sá lọ orí òkè lọ́nlọ́ yàsímù ni mínàlímà orí òkè yẹn lómi ò ní dé sẹ́wọ̀n kó mi ò lè gòkè omi ó yà sọ̀kalẹ̀ wà látòkè ni àníbí wọ́n wá rí pé ọmọ yìí ti ń lo oko parun tọ́lọ́pọ̀ ti dá lójú pé ẹ ń bá lọ bòmí tó yàtọ̀ sínú ọkọ̀ ojú omi yóò parun ní ìwà akọ̀jọ́ lọ́n pé ọlọ́run inna ibni min ahli fa inna wa'daka al-haqq ọmọ mi inú ara ilé mi lọ wà àdéhùn tó ṣe àdéhùn òdodo ni ọlọ́ọ̀là mi ọ̀làrà ilé mi ọmọ ilé ń lọ parun ni ọlọ́ni wọnú dákẹ́ innahu laysa min ahlika sọ̀rọ̀ ọmọ ilé yẹn ṣe fámìlì rẹ kì í sára ilé rẹ o innahu amalun ghayru salihin waste product jáde lára rẹ ni nígbà tí o ti bọ́ ọ̀sẹ̀ sí kì í sára ilé rẹ mọ́ sí mi gbọ́yé tó bá jẹ́ wípé ẹni tó wá láti ta tí èsì fámìlì rẹ lọ́bọ̀ ọ̀sẹ̀ sìn òun lára ilé rẹ làfáàfin ní alórọ́sùlì. alórọ́sùlì òun. atiba'u sunnatihi. alórọ́sùlì òun atiba'u sunnatihi. minal a'jami wa sudani wal arabi. minal a'jami wa sudani wa min arabi. minal a'jami wa sudani wal arabi. ó ní alórọ̀súlì àwọn ará ilé ànàbí tí bá nára ilé ànàbí atiba'u sunnatihi àwọn tí bá ń tẹ̀lé súnà ń ṣe ọlọ́run ni o alórọ̀súlì atiba'u sunnatihi. àwọn tí bá ń tẹ̀lé súnà ànàbí inú àwọn aráalé ní òun aráalé ànàbí minal a'jami inú àwọn elédèkedè tí èsèdè lárúbáwá òun lárúbá ń pè ní ajam wa sudani wal arabi àbọ̀bá wá láti Sudan ni kò sí tó kàn wá wálé àrọ́bì kò bá àjọmọ lárúbáwá jù bẹ́ẹ̀ lọ kò sí tó kàn wá ẹni tó bá ti jẹ́ pé ó ń ṣe ń tànà bí mú wá sallallahu alaihi wasallam òun la mọ̀ sí aráalé rẹ̀ ó wá ní kó lè bá yọ in lam yakun aluhu illa qarabatahu. in lam yakun aluhu illa qarabatahu. ohun tó wá jẹ́ pé aráalé ànàbí ń ta àgbàlérò ni pé àwọn kọ̀rọ̀bà rẹ̀ àwọn fámìlì rẹ̀ nìkan ni kí àwọn fámìlì ànàbí lára alẹ́ ànàbí ẹni fámìlì ẹ̀ ní ìyàwó ẹ̀gbọ́n àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá ẹni kẹta pé ńlá gbàlérò ni sọ̀làlímùsọ̀lì àlà tọ́gì àbílàbí. sọ̀làlímùsọ̀lì àlà tọ́gì àbílàbí. sọ̀làlímùsọ̀lì àlà tọ́gì àbílàbí. a jẹ́ kí ògbà téèyàn bá ti ń sọ pé ọlọ́run bá ní kánàbí bá ní káwọn aráalé rẹ̀ a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ti ṣàdúrà fún àbùlá bínú tó aráalé rẹ̀ ní tí wọ́n gbọ́ yé sí ni pé àwọn fámìlì rẹ̀ kì í ṣe ní tí ṣeré àgbọ́yé náà bó sára àta ló bá gbà òun ó wà nínú ẹni àdúrà tára àánú lẹ́kọ̀ òun ó wà nínú ẹni èpè. so ìtìráfù dín ọmọ ọ̀bọ ọ̀sẹ̀sìn ẹ wulẹ̀ tíjọ́ yà ọlọ́ni alẹ́ àkìlá yawma idhin ba'dun li ba'din aduwwu gbogbo ọ̀rẹ́ tẹ́ ẹ bá ṣe láyé ẹ̀ẹ́dọ̀ta ara yín lálẹ́ kìámọ̀ ni o àfẹnitẹ́sìn bá jọ so yín pọ̀ nǹkan àkọ́kọ́ nù tí ò ní jíyìn odogun oníkẹ́sìn ọ̀yàtọ̀ gbogbo ẹ̀yin tọ́mọ yín ti fọgbà lọ ẹ gbìyànjú ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣébi torí ẹ̀ làwọn ọmọ fi dolórin iná fìdẹ́ tí ń lọ àṣàlátù Sunday ẹ̀ ń pé kí wọ́n bá kó wọn lọ sí wọn padà wá kó wọn lọ àbáwá wọn ni àwọn ọmọ wa mùsùlùmí wọ́n dọ̀mọ oníjó àwọn ọmọ wa mùsùlùmí wọ́n dọ̀mọ olórin báwí fún wọn tán ò gbọ́ ò ká ṣàdúrà fún wọn ká mọ̀ pé rọ́bànà 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 làálà rọ́bànà 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 làálà má jẹ́ wọ́n bá ìgbọ́ dọ́dọ̀ rẹ Olúwa. má jẹ́ wọ́n bá ìgbọ́ dọ́dọ̀ rẹ Olúwa. má jẹ́ wọ́n bá ìgbọ́ dọ́dọ̀ rẹ Olúwa. so ìyẹn àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àlìkọ́tìlù kéèyàn pààyàn ẹni tó bá pa ẹnìkan tẹni tó sì pa wà nù ẹni tó yẹ kó wulẹ̀ jogún rẹ̀ kò ní í jogún ẹ̀mọ́ nítorí ipò ti pa ọ́n àfin tó fi lè jogún rẹ̀ ni pé tó bá jẹ́ pé ọbọ̀lọ̀ ń pa ẹni yẹn dáràn tó lẹ́tọ̀ọ́ mọ́ pípa
ọmọ yẹn lọ́wọ́ wà ní ìcháàjì pípààyàn wọn á mọ̀ bá rẹ̀ wá pé kọ́ pa torí kí àbá rẹ̀ ti dáná pípààyàn tọ́mọ yẹn bá pa àbáyọ̀ lọ jogún ni o tó bá ti yàtọ̀ sí pé irú pípa báwọn téèyàn pààyàn ó ṣe mistake ni o ọmọ ọmọ ni o Islam ní kó mọ̀ wulẹ̀ jogún rẹ̀ mọ́ káwọn èèyàn bá máa gọ sọ́ndà mistake. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhuriya àríkù ìjẹ́rú ẹni tí ó jogún tó bá ti jẹ́ pẹ́rú ni alẹ́ abudu wà máa malakati yadahu bíṣe yidihi wà mọ́láhù ẹrú àti ntẹ́rú bá nínú ẹrú ọ̀gá rẹ̀ ló ní ẹrú èyí jogún wọn èsì ìjogún ẹrú torí pọ́dọ̀ olówó rẹ̀ ní tẹ́ ẹ bá kógún wá fún ẹ fogún yẹn wéèsì ni olówó rẹ̀ ó lè gbẹ́sẹ̀ lé ẹrú èdá nǹkan ni àwọn nǹkan yìí ó ní nǹkan tí yóò kọ́ di wa kúrò níbi kí ni o ká jogún tó bá ti lè ṣẹlẹ̀ ó jù bá ń lọ o ṣùgbọ́n ká gba eléyìí bá ń ké àwọn nǹkan tí Islam sọ pé yóò kọ́ di wa nù kúrò níbi jíjogún. So jàmáà ẹ jẹ́ ká gbìyànjú ká rí wípé àwọn wọ̀ tá a jọ jẹra wa mọ́kànlá lọ síbi ọ̀rọ̀ ogún fẹ́rẹ́fẹ́ òní márààrún yìí inú pátí òkú ayọ̀ mẹ́rin ẹlẹ́ẹ̀karùn ni ká pín ìtumọ̀ tá a bá ti yọ mẹ́rin yẹn àti yọ òróǹro kó nu ẹran àlùbáríkọ wàá gùn ogún Yorùbá ní jogúnjogún kọtẹni tó gún gbé àṣìṣọ ọ̀rọ̀ ni ogún ò lè gbẹ nìkankan jẹun tó bá pin nílànà ṣẹ̀ríà Islam lọ àìmọ́ pin nílànà ṣẹ̀ríà Islam àwọn Yorùbá rí pé táwọn bá ṣe ń pin kíní yọ̀ lálùbáríkà wọn àní òkú tí ló ń kẹ́ ẹ̀ Yorùbá lẹ́vù nìyẹn òkú ò ló ń kẹ́ ẹ̀ torí pé ilẹ̀ ẹ̀pin tó bá jẹ́ yí pé fìlà bá ní Islam ní kéèyàn ò múnú pọ́pátì bàbá èèyàn ní ti Islam pín fún yẹn téèyàn bá dé mọ́rí orí wọn ó sì máa tòrò torí ẹ̀tọ́ rẹ ni ṣùgbọ́n ọwọ́ lọ máa ń káchífù sí bó bá fi ń nujú báyìí àdánwò ọmọ ṣẹlẹ̀ ni torí kì í ṣe ẹ̀tọ́ rẹ ọba tó dá wa Ọlọ́run ní ẹ̀ẹ̀mọ̀ ẹ̀yin ọmọ nìyàn ta lè yóò ṣe yín láǹfààní ju ta ló súnmọ́ yín jù nínú àwọn mọ̀lẹ́bí yín èmi tí mo pọn báyìí tí mo ní ẹsẹ̀ báyìí fẹ́lẹ̀ ẹsẹ̀ báyìí fẹ́lẹ̀ èmi tí mo dá yín mọ́ mọ̀. So jàmáà ẹ jẹ́ ká gbìyànjú ká sọ ìwọ̀ márààrún òkú wa ló kú ni aládùúgbò wa ni olùsúnmọ́ wa kan ni ẹ jẹ́ ká gbìyànjú ká bára àwọn aráalé rẹ̀ sọ̀rọ̀ ká sọ fún wọn wípé ntọ́lọ́ ń sọ tánàbí sọ ní kó lè bá jẹ́ pé àgbọ̀ yìnyín ọmọ yí àwọn èèyàn díẹ̀ kíkẹ́ tẹ̀ bá kàn mọ́ láyé bùtùlù lọ. So á bá àwọn èèyàn sọ́kà ẹ bá yìí ṣe báyìí tẹ́ bá ṣe báyìí tẹ́ bá ṣe báyìí so káwọn èèyàn sì máa ṣàsọ́rẹ̀ dáadáa tí n bá kú tán lágbájá ni kó kírun sí ńlá tí lágbájá ọba sí ilé kí lágbájá ó kí kọ́ mọ̀ jẹ́ pé ó ń bí díà ni ó wà dúró káwájú òkú báyìí tí ó máa tún wíwì kú wì ní nítorí kóbókú yẹn gan lálẹ́ kìámà. Eléyìí ni nǹkan tí Islam tó gbé wá fún wa lórí ọ̀rọ̀ àwọn ìwọ̀ tó wà nù property òkú. So inshallah ta'ala tó bá di lọ́la ààbọ̀ síbi another topic àfààní ọlọ́run bẹ́ẹ̀ náà èyí tá a gbọ́ kọ́lọ́ mọ́sẹ̀ ń balẹ̀jọ́ àbúrò fún wa kó tó kó sí wa láǹfààní láyé ń bì àtijọ́ gbẹ̀rẹ̀ kìámà hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Àkóńgbẹ gbogbo mùmínínà. Àkóńgbẹ gbogbo mùmínínà. Láti bẹ̀rẹ̀ ṣe bá wa náà ni. Láti bẹ̀rẹ̀ ṣe bá wa náà ni. tó fi dọjọ́ ẹni Tá tún ríra wa. Tó fi dọjọ́ ẹni tá tún ríra wa. Ọlọ́run Má ṣe ìlọ́yọ̀ kan tó kù. Ọlọ́run má ṣe ìlọ́yọ̀ kan tó kù. tó bá parí Jẹ́ ká tún ríra wa. Tó bá parí jẹ́ ká tún ríra wa. alhamdulilayi rabbil alamin kò ní jù báyìí lọ lórí ètò yẹn tó Albasiro àwa tí a jọ mú ètò wá sí ojú ìwòran yín afọwà Yusuf Adédoyin Ajánásì àjọwàǹbí ni àwọn stars wa tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ látara àwọn náà ní Fadilatu Sheikh Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè tábà ní ìbéèrè kan àbí ìkejì fáǹfààní ẹ̀yin tẹ̀ ń wà nílé ẹ jẹ́ ká kún wọn sí rẹ̀ bá ní sọ̀rọ̀ yìí 09058422793 kágbọ́lẹ̀ kan sí 09058422793 ọ̀nà làwọn làbẹ́ mọ́ màá wòran yẹn olùdarí ètò náà ní afárí Diwanullahi Muhammad Jami aka ìmọ̀jọba jẹ́ oníwàkà sunna ìpàdé tún di ìdájí ọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.